because nígbà yẹn àwọn èèyàn bẹ́ẹ̀ mi náà sọ̀rọ̀ ṣùgbọ́n mi ò tètè gbà torí n tá a gbé dání gbà yẹn ni pé lára n tó lè mú kílẹ̀ Yorùbá dá dúró a ti rí ìwà tí bàbá Ọbásanjọ́ wù sí wa pẹ̀lú gbogbo ọdún tó fi ṣèjọba Yorùbá ló kó páńpẹ́ bò lórí jù ló kó páńkẹ́rẹ́ bò lórí jù àwa wò pé tá a bá gbé ọ̀jọ̀gbọ́n ní bàbá Bọ́lá Ahmed Tinubu wọn ló gbọ́ lẹ́yìn ó sì mọ̀ nípa ètò òṣèlú ẹ jẹ́ àpàtọ̀pọ̀ pẹ̀lú rẹ̀ ká dúró tì í wàá gbọ́ àṣírí o yóò fakọyọ òní òjé mi ò darapọ̀ ńgbà náà wọn ṣe darapọ̀ mọ́ movement a dẹ kàmpé káàkiri tìbútòrò orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá fetí ẹ̀ gbọ́ràn dáadáa wípé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀rẹ̀ rẹ̀ ká fi lẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì ìdí àti lẹ̀kẹ̀ náà lọ́rọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu gbàsgbó sí ẹlẹ́lẹ̀ Yorùbá o ní gbàsgbó gidi àṣírí ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ kì í sojú lásán bàbá a mú nǹkan lẹ̀ nítorí títí bàbá Bọ́lá Ahmed Tinubu kó lè di pẹ́sidẹ́ntì orílẹ̀-èdè àìmọye ọmọ ìyá wa tá a lọ́ọ̀kì wọn họ́pù spiritually nítorí ká lè rí ìbò yẹn ṣe àṣírí mo gé fún yín o ọ̀pọ̀lọpọ̀ ètùtù ló ń lọ nílẹ̀ Yorùbá ń gbà yẹn o àti àwọn àgbààgbà sórí iṣẹ́ àwọn tí wọ́n mọ nǹkan láti inú àtẹ̀yìn àti wọ́n sọ pé ṣé bá ṣe máa wọlé bàbá wa ni tí ó máa dùn àwọn olóyè Sunday Igboho náà wà lápá bíkà àwọn náà ń fa wàhálà bóun nílẹ̀ Yorùbá ṣe gbàdáǹdè kọ́ọ̀sì kan náà lágbé dání ṣùgbọ́n ìrìn àjò tá a gbé gbà yàtọ̀ à ń rí àwọn tí wọ́n gbé Yorùbá nation dání gbà yẹn bí alátakò fún ìdàgbàsókè ilẹ̀ Yorùbá níta fi campaign against wọn nù àwa dúró tí bàbá Bọ́lá Ahmed Tinubu kó fi dé ibi tí Yorùbá lọ́jọ́ tó wọlé mo mọyì ìpè tí mo gbà all over the world láti China láti Hong Kong láti gbogbo àwọn ìlú. àṣírí ló gbọ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí kò yé ìwọ tó fẹ́ mọ̀ ara ẹ̀ nìyẹn ara ẹ̀ ló ti gbọ́ yẹn ṣé o ti rí bí wọ́n ṣe pawọ́pọ̀ nítorí bàbá Tinubu tí wọ́n attack effort everybody a ti gbìyànjú o èèyàn tó bá wá ní a ò gbìyànjú tó bóyá organisation kan ní group kan ní àbí individual ní tó jọmọ Yorùbá tó ní Yorùbá Nation Movement ò gbìyànjú tó bóyá kó bọ́ síta ká wá kó wá ṣe tiẹ̀ ká rí bóyá à ń lè jọ support genuinely anyway ìyẹn kọ́ ni mo bá wá ṣé o ti gbọ́ òtítọ́ tó wà ń bẹ àṣírí ọ̀rọ̀ okay. Hey, Seyi Tinubu declares, my father will complete his 8-year tenure. Nothing can change that. Not even God. Mo ní kíni? Seyi Tinubu? Not even God? Lóòótọ́ o mo come across kíní ẹ̀kọ́ online tó sọ wípé o sọ bẹ́ẹ̀. Tó o bá sọ bẹ́ẹ̀, headline media house in Nigeria ò ní gbé. Torí ẹ ti kó wọn láyà jẹ already. Hey, Seyi Tinubu declares, my father will complete his 8-year tenure. Nothing can change that. Not even God. Despite his strong words, Seyi Tinubu called on the nation to put aside political differences and work collaboratively toward building a better Nigeria. Let us all work together to bring out the best in Nigeria. He urged citizens, highlighting the importance of unity in moving the country forward. The statement from the president's son comes at a time of growing political tensions and heightened opposition to his father's government. Critics have raised concerns about the current administration policies and leadership style, but Seyi's remark reflects a firm belief in the resilience and determination of his father. Seyi Tinubu, pẹ̀lẹ́ o ST bàbá ọmọ president ìlú wa ẹ jẹ́ ká wá gbọ́ fídíò yìí. Aiming with all these health programs, especially with the HIV/AIDS, and it's called the triple elimination: HIV/AIDS, syphilis, and hepatitis B. Unfortunately, it's the younger population that, especially mother-to-child transmission, is so high.
And I was wondering, why are we doing all this work and struggling for our children to inherit a legacy? If they are not healthy, how are they going to even be custodians of that? So I believe that this is the time for us to revive again and introduce that, so that at least they would not be careless. So what we want you to do is to make sure that you help us to tell your people that, HIV/AIDS treatment and all that is free. And because nowadays some people, their viral load, what we wanted to do is to, if they are on their antiretroviral drugs, their viral load can be lowered so that, they can live very healthy lives. Àwọn ìwà rékèrékè gbogbo màlúù tí bàbá wa Awólọ́wọ̀ wá tó gbé wọlé torí ká bàbá máa jẹran màlúù Fúlàní, gbogbo ọjọ́ wájú wa l'Awólọ́wọ̀ rídì ló fi ṣe gbogbo nǹkan tó ṣe fún wa pé ẹjẹ́ àwọn ọ̀ràn Yorùbá, ẹjẹ́ ìran mi ó kàwé ìwé ọ̀fẹ́. Awólọ́wọ̀ ṣètò ẹ̀kọ́ ọ̀fẹ́, ó ṣètò environment tó wà conducive fún wa láti ṣòwò, láti kàwé, láti gbé fúnra Yorùbá. Bàbá wọn Ọbásanjọ́ yìí a gbọ́dọ̀ pè wọ́n lárugún torí ẹnu tí wọn ò gbà. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan t'Awólọ́wọ̀ ṣe ọwọ́ wọn ló ti bàjẹ́. Táwọn òṣìṣẹ́ kún. Bàbá Matthew Kìkọ́lá lè tọ́ka sí pé tí mo ṣe fúnra mi rèé. Ọbásanjọ́ ṣe ń gbọ́ra yín. Ègbèrègbè. Bàbá onífẹ̀jítébù. Ó dáyé Bàbá Bọ́lá Ahmed Tinubu. Táyé ti rò pé ẹjẹ́ àwọn ohun tí ó tọwọ́ wọn jáde. Ẹjẹ́ àwọn ohun tí ó tọwọ́ Bàbá Bọ́lá Ahmed jáde. Afárá ya káwá gbọ́ pé nígbà tá a ti gbàjọba láti 1960, ìran Yorùbá méjì péré tí ó rú orílẹ̀-èdè rí, òun náà làwọn méjèèjì táwọn òun, Bàbá Matthew Kìkọ́lá àti Bàbá Bọ́lá Ahmed Tinubu. Láti 1960, Nàìjíríà ti fi pé 65 years. Yorùbá dẹ̀ rú lẹ́ẹ̀mejì péré. Káyọ̀ ọdún méjì Bàbá Bọ́lá Ahmed Tinubu, káyọ̀ ọdún mọ́kànlá àti ti Bàbá Ọbásanjọ́ kálẹ̀ mára wọn 13 years. Ní Yorùbá fi rú nínú 65. Káwọn pé Fúlàní ló ní gbogbo ọdún tó kù. Torí Yíbò lójú oṣù 6 lọ. Gbogbo tí Yíbò fi rúlù 6 months. Ẹ̀ráyé, Yorùbá ẹ jí. 6 months péré. Yorùbá ẹ jí. Ẹ dìde lójú oorun yín. Káwọn gbọ́ pé kò ju oṣù 6 péré lọ. Ẹ ṣí mọ́ 13. Ó jẹ́ 13/6. Ẹ máa ṣe gbogbo Sultana. Ẹ wá ṣe ọdún 5 Goodluck Ebele Jonathan. Ẹ lẹ́mọ̀. Ẹ bá lẹ ọdún 5 rẹ̀ mọ́. Gbogbo ojú 18 years lọ tí gbogbo Sultana fi ṣèjọba pẹ̀lú àwọn Karambani. Tàbá ayọ̀kù ó jẹ́ pé 47 years làwọn Karambani yìí fi rúlu wa. Màmá Rẹ̀mí Tinubu kí ló dé tẹ́ lọ ṣẹ̀sìn wálé? Ṣebí ọmọ eré abẹ̀yẹn ni yín, Ẹdó Delta. So ẹ̀dá nílé náà, abálájọ tẹ́ ẹ̀dá lóde. Náà wá bójú yín jẹ́. Ó tẹ̀ ti dáa. Tó bá jáwa Yorùbá ní báyìí ẹ ti ní kán máa wọlé kán máa gbé wa ní kankan. Mo dẹ̀ rí páwọn tí yín náà ti fẹ́ máa threaten àwọn ọmọ yẹn, àwọn student yẹn. Ṣùgbọ́n a ti rí lẹ́tà pé kán má threaten wọn, kán má gbé wọn, kán má fi ṣe scapegoat. Ó tọ́ ọ̀rọ̀ náà sọ fún yín. Ẹ wá Mọ̀mọ́ Rẹ̀mí torí mo rí pé kíní ti ṣo family Tinubu lọ́wọ́.
ṣé inú ayé lẹwà ṣá ṣé ìwà láyé mo ní béèrè ní o ẹ̀yin àtọkọ yín àti gbogbo àtàwọn ọmọ yín ṣé ẹ sì ń gbọ́ ohùn ayé àbí ti ibo lẹ̀ ń gbọ́ torí ó ṣojú àfi bẹ́ẹ̀ nípa ìgbọ́ nǹkan tí Nàìjíríà sì ń sọ kò make sense kò normal mọ́ mọ́mọ́ ẹ̀rí báyẹ̀ bójú yín jẹ́ wọ́n ní ìyá ẹgbẹ́ mọ iye ọmọ tó bí lè jẹ́ abiyamọ kì í gbẹ́kún ọmọ ẹ̀kọ́ máta tí wèrè la máa ń gbọ́ ṣùgbọ́n abiyamọ ti yín etí di kò gbọ́ nǹkan kan tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ebi ń pa àwọn èèyàn ok ẹ wá fẹ́ lọ fún sí ìlú yín nìyẹn wípé as a first lady ẹ fẹ́ gbé orí yín lọlé o kán wá welcome yín o bó bá ti jẹ́ pé ranting challenge àbí kí lẹ pé gan ranting challenge tẹ́ẹ̀tì rántí pa ọkọ yín pa ìjọba yín ẹ rí tọ́pìkì kankan mú bẹ́ẹ̀ láti lè sọ tán máa fi fún yín ní listening ear ẹ̀yin wá lọ́bẹ̀ lọ pariwo syphilis kí ló kàn yín àtẹ̀yàn tó kó syphilis ṣé ọ̀rọ̀ Nàìjíríà báyìí ó kan anybody àsìbẹ́ni wípé hospital gan-an wà ọ̀fẹ́ ni mọ̀mọ́ Tinubu ẹ̀ tó wá tẹ̀síwájú oògùn syphilis ọ̀fẹ́ ni o oògùn HIV ti wà o oògùn AIDS ti wà ọ̀fẹ́ ni o ta ló ràn yín gbogbo rògbòdìyàn ẹ̀jẹ̀ ayé fìyẹn ẹ̀ ń fi Nàìjíríà làkàlàkà yín ẹ jọ̀ọ́ mọ̀mọ́ Rẹ̀mí Tinubu ṣé ẹ̀yin àbọ́kọ yín àbí ìjọba yín òun ló gbé àwọn oògùn yẹn wá fún wa lọ́fẹ̀ẹ́ náà western world náà ń pín káàkiri all over the world àgàgà Africa àwọn ní àwọn ìlú òyìnbó ló ìjọba ìlú òyìnbó ló kó wá fún wa ní Nàìjíríà kò dé ṣe Nàìjíríà nìkan all over Africa náà ń pín fún lọ́fẹ̀ẹ́ ẹ ṣe wá fẹ́ máa sọ bẹ́ẹ̀ ni wípé ẹ̀yin àtọkọ yín ìjọba yín ló ṣe kí ló dé tó jẹ́ pé ìjọba ti ẹ̀yin àtọkọ yín irọ́ kan ni ojúmọ́ kan irọ́ kan ẹ dẹ̀ máa ń gbàgbé pé you will need like a million of irọ́ láti bo irọ́ kan ẹ lọ tún wá yín ṣe ẹ ń dójú tì wá ni mo ti ẹ̀ sọ ẹ̀yin tẹ́ lọ ṣẹ̀sìn wá láti ilé ẹ dá nílé nìyẹn báwo lè fẹ́ dá lóde torí ilẹ̀ Yorùbá náà kò sí anything kò sí nǹkan tán lè fi orúkọ yín sọ nílẹ̀ Yorùbá àbí mo parọ́ ni kò sí ẹ̀yin àtọkọ yín ẹ ní Lagos State ní bẹ́ni wípé Lagos State nìkan nílẹ̀ Yorùbá kí ni Ondo rí sọ nípa yín ọ̀dọ̀ bàbá Ọọ̀ni tẹ́ẹ̀dẹ̀ lọ pàdí tó pàdí ni Èkìtì lẹ́lọ́ ni àbóǹdó àbọ́ṣun tẹ́ẹ̀dẹ̀ débẹ̀ tẹ́ ní pé òkè o àánú kọ́kọ́ àrẹ́ǹjì gbogbo àwọn ìyá ń bẹ̀ o àbí àwọn ọmọ kéékèèké ẹ fẹ́ bá wọn sọ̀rọ̀ kẹ́ wá gbé owó sílẹ̀ pé kán pín owó fún wọn o àbí kán ṣe nǹkan kan o bẹ́ẹ̀ lọmọ tiyín náà kò mọ̀ èyí tó kàn ìyẹn Ṣèyí Tinubu nìyẹn náà mú ráìsì ló ṣe ráìsì sójú òun tì yẹn ni ṣé ẹ kì í fọ̀rọ̀ yín lọ́yàn kẹ́ tó gbé ìgbésẹ̀ ni àbí àwọn olóbùkú wo gan ló ti ẹ̀ advice yín wrongly gan tẹ́kàn disgrace ara yín ẹ̀yin náà dé mọ̀ ẹ sọ wípé bílọ́níà ni yín ẹni burúkú owó ẹ nídìí owó Nàìjíríà gbogbo wa dé mọ̀ pé ẹ̀yin ni the first billionaire if not trillionaire tó máa jẹ president Nàìjíríà ìjọba yín ló worst jù ṣé nǹkan ṣe yín ni kí ló ṣẹlẹ̀ gangan bẹ́ẹ̀ ni Ṣèyí náà pín oúnjẹ kiri ṣẹ̀bọ́n ti kọ́ ẹ̀kọ́ wálé báyìí ojú ẹ̀ ti bó òwá sáwá òwá ṣe júmọ́ òwá kírun ní Lagos State ìyá kó rádaràdà orí burúkú lọ ẹ̀kan chẹ́sì kiri wọ́n kọ́ ẹ̀kọ́ ní nọ́ọ̀tì ó sáwá sí Lagos State ìwọ ọmọ ẹ pé Lagos wà ń bẹ kó bá wọn ṣe júmọ́ kinní kan whatever kó tó máa sá lọ sí kinní kí ló dé tó jẹ́ pé ẹ̀sìn ni gbogbo yín ṣe káàkiri Nàìjíríà ìyẹn ò dẹ̀ tí ì sọ fún yín wípé ẹ gẹ́ẹ̀tì ẹ pé Ààrọ àti Ọ̀dọ̀fin Tinubu family ẹ Ṣèyí jàre àti mọ̀mọ́ Fọláṣadé ẹ ti dé láti Mẹ́kà jàre àti ìgbúrò yín lẹ́nu ọjọ́ mẹ́ta ṣùgbọ́n mo ti rí yín Mẹ́kà ìyẹn ti wà òkè everything wà òkè pẹ̀lú yín ẹ pé mọ́mí yín mọ̀mọ́ Rẹ̀mí ẹ pé mítì ìdákọ́ńkọ́ family ká ẹ lọ pé mítì pẹ̀lú bàbá Tinubu wọn ò gẹ́ẹ̀tì ẹ̀ gbogbo yín ẹ gẹ́ẹ̀tì ẹ̀ mo ní ẹ pé àwa máa advice yín àwa bèbè owó yín torí gbogbo ìwọ̀nba nǹkan tẹ́ ń ṣe wrong place lẹ́ ń gbé lọ kò yọ Fọláṣadé Tinubu wọn àwọn ìyálọ́jọ́ ò gbádùn mọ̀mọ́ tó lóun bí gbogbo Nàìjíríà lọ́mọ àwọn ọmọ Nàìjíríà báyìí wọ́n ti yìnyánú wọn láwọn ò nídìí yín àsìyá ẹ̀ qualify as a mother ojú ti ní ọ̀rọ̀ burúkú ni o ọ̀rọ̀ burúkú leléyìí omi ìròpó ṣẹlẹ̀ rí o ọmọ reject màmá ẹ̀yin lẹ́ẹ̀bí 250 million àwọn ọmọ 250 million láwọn ò mọ̀ yín níyà it's a big slap on Tinubu's face anyway orúkọ tèmi ò yí padà Yèyé Dárákọ Owóè ni mò ń jẹ́ ṣé ìwọ náà ti gbọ́ gbogbo ọ̀nà gbogbo báyé gbégbà tí wọ́n fi dojú ogun kọ movement kò sí wàhálà ẹ jẹ́ àpàdé níbi comment section má gbàgbé láti bá mi share video yìí má fi kàn ra mọ́ mi support my brand mi ì lè dá ṣe ẹ̀yin tẹ́ ti bá mi support ẹ ṣé má gbàgbé láti drop comment ẹ sì bá mi like video yìí má sì gbàgbé láti bá mi share I remain myself
Yèyé dára kó wé kó kó ní sẹ́ẹ̀.